alága àdúgbò dá baálẹ̀ ilé dọ̀bálẹ̀ ó fi páńkẹ́rẹ́ dá sẹ̀ríà fún un torí pé ó sọ̀rọ̀ lórí àsọpa ti àkànṣe iṣẹ́ àjọ NDDC. ọlọ́pàá ti fọ́n mú o wọ́n sì ní ilé ẹjọ́ yá. èèyàn mẹ́ta nínú èyí tí alága agbègbè ẹ̀mẹ́fọ̀ nípínlẹ̀ Delta ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Lucky Okeremu wà lára wọn tí ń jẹ́jọ́ báyìí lórí ẹ̀sùn lílu aráàlú kan tó korò ojú sí àkànṣe sí ọ̀nà tí àjọ Niger Delta Development Commission NDDC ṣe pàtì nílùú náà. yàtọ̀ sí alága tí ọlọ́pàá mú lórí ẹ̀sùn yìí àwọn méjì míì tí wọ́n tún ń jẹ́jọ́ ní kóòtù ní Okiemute Òyìnbó àti Karo Akaramakusi. àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta fi síta ló fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn náà hùwà tó lòdì sófin ìgbẹ́jọ́ sì ti bẹ̀rẹ̀ lórí wọn. kí ló ṣẹlẹ̀ gan ní pàtó? fídíò kan ló bẹ̀rẹ̀ sí ní kárí ayélujára níbi tí àwọn kan ti jókòó yíká tí àwọn kan sì dúró tí wọ́n dá ọkùnrin kan tó wọ àwọ̀tẹ́lẹ̀ àti ṣòkòtò lásán dùbúlẹ̀ tí wọ́n sì ń figi lù ú ní kíkankíkan. ọkùnrin tí wọ́n lù náà ń sunkún nínú fídíò ọ̀hún bẹ́ẹ̀ ló ń bẹ̀bẹ̀ àmọ́ àwọn tí wọ́n lù kò síwọ́ nílù náà o. nílù náà pọ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n padà dá àpá sí i lára tí wọ́n sì ṣe é léṣe. ohun tí a gbọ́ pé wọ́n torí ẹ̀ lù ni pé ọ̀nà kan wà tí àjọ Niger Delta Development Commission NDDC ń ṣe lọ́wọ́ ní agbègbè náà àmọ́ tí wọ́n ti dáwọ́ iṣẹ́ dúró lórí rẹ̀ láì ṣe nǹkan kan sí i mọ́. àṣepà ti ṣe ojú ọ̀nà náà ló fa ìdíwọ́ fún aráàlú nípa ìrìnnà kálukú wọn ní kò sì tẹ́ lọ́rùn bí ìròyìn ṣe sọ. èyí ni ọkùnrin tó pàdé ìjìyà tó ní agbára yìí sọ̀rọ̀ nípa rẹ̀ tó korojú sí ìdààmú tí àṣepà ti iṣẹ́ ọ̀nà náà mú bá aráàlú tó sì di ọ̀ràn sí i lọ́rùn. ìròyìn sọ pé alága agbègbè ẹ̀mẹ́fọ̀ Lucky Okeremu níjọba ìbílẹ̀ Ìsoko ní Delta pàṣẹ pé kí wọ́n lọ gbé ọkùnrin náà wá wọ́n sì gbé e lọ sí ilé ìtura kan tí wọ́n ti dá sẹ̀ríà fún lórí ọ̀rọ̀ tó sọ. ìfìyàjẹni náà pọ̀ tó mú kí àwọn mọ́jọ́bàjẹ́ àárín ìlú fi tú ọlọ́pàá àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn létí. bákan náà ni fídíò ìṣẹ̀lẹ̀ náà tó tàn ká lórí ayélujára tó mú kí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Delta CP Yẹmí Oyèníyì pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá agbègbè Òṣòro láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà ní kíákíá. nínú àtẹ̀jáde ọlọ́pàá ìpínlẹ̀ Delta ni wọ́n ti ṣàlàyé pé ìwádìí àti ìfisùn àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn fi hàn pé ìṣẹ̀lẹ̀ náà wáyé o lọ́jọ́ 5 oṣù keje ọdún 2026 yìí nǹkan bí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àtẹ̀jáde náà sọ pé àwọn afurasí yìí hùwà tó lòdì sófin náà pẹ̀lú ìkúnwọ́ àwọn kan tí wọ́n ti sá lọ báyìí. àtẹ̀jáde náà sọ pé àwọn afurasí yìí mú ẹni tí wọ́n lù náà lọ́nà tí kò bá òfin mu wọ́n gbé lọ sílé ìtura kan níbi tí wọ́n ti fi ojú rẹ̀ gbolẹ̀ tí wọ́n lù ú lálùbami tí wọ́n tún dúnkokò ikú mọ́ ọn. ọlọ́pàá sọ pé ìwà yìí lè dá omi àlàáfíà ìlú rú ó sì tún lòdì sí abala òfin 516 355 249 àti abala òfin 86 òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Delta èyí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2006. ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ hùwà àìtọ́ dídá omi àlàáfíà ìlú rú dídúnkokò mọ́ ẹ̀mí èèyàn dídá àpá sí ẹni lára òun ni wọ́n ń jẹ́jọ́ rẹ̀ ní kóòtù báyìí bí ọlọ́pàá ṣe sọ. ìgbẹ́jọ́ sì ń tẹ̀síwájú pẹ̀lú bí wọ́n ṣe wí. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwísí. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.